Ọláyímíká mo tún dé sórí ìpòpò ẹ̀gẹ̀. Ijó àti ìdùnnú ni mo kó wọlé lórí ètò yìí o. Dr. Ọláyínká bá sọ orúkọ tèmi Àtàbàtúbú the great abẹ̀rẹ̀ orin. Mo tún ti wà lórí pópó, mo gbórin mi wá, mo gbélù mi wá, mo gbé ijó mi wá torí pé tẹ́ bá ti rí èmi, ẹ ti rí ìdùnnú, ẹ ti rí ayọ̀, ẹ ti rí owó, ẹ ti rọ́là. Kí ni tí mo fi máa bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn èèyàn mi lónìí náà ni pé kí ni àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí wọn lọ́dún tó kọjá tó jẹ́ pé má lè gbàgbé tí wọ́n ń dúpẹ́ lé lórí lọ́dún 2021 yìí àti pé tọ́wọ́ tó wá tún ṣẹlẹ̀ tán kí ni orin ọpẹ́ tí wọ́n kọ tí wọ́n fi rántí ìbá ìṣẹ̀lẹ̀ yìí gangan ẹ máa bá ń kálọ níbọ̀. Alright, kí lórúkọ yẹn bá dárúkọ yín fún àwọn tó wà nílẹ̀. Orúkọ mi ni Olúwaṣeun Adétọ̀nà. Olúwaṣeun Adétọ̀nà, kí ni nǹkan tó ṣẹlẹ̀ sí ní ọdún 2020 tẹ́ ẹ̀ lè gbàgbé láíláí tẹ́ ẹ̀ ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ní 2021? Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ẹ̀mí gígùn, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ó fún mi ní ẹ̀mí gígùn, èmi àti ẹbí mi àní cause fún weeping or anything, so mo dúpẹ́ lọ́wọ́. Now ẹ wá bá ń kọ orin ọpẹ́ kan sórí rídìmù yẹn bó ṣe ń lọ yẹn, ẹ kàn kọ sí orin ọpẹ́ tó fine gan bíi tiyín. Ó yẹ kí n dúpẹ́, ọpẹ́ yẹ ọ́ o bàbá. Ó yẹ kí n dúpẹ́, ọpẹ́ yẹ ọ́ o bàbá. Àtèmi o àtàrà ilé mi, àwa láyé àwa láfíà. Ó yẹ kí n dúpẹ́, ọpẹ́ yẹ ọ́ o bàbá. Ẹ wá bá ń jó sí dáadáa, ẹ bá ń jó sí dáadáa, ó yẹ kẹ́ dúpẹ́ lóòótọ́. Ìyẹn 2020 ọdún tó ní agbára ni bọ̀ a dúpẹ́ fún Ọlọ́run pé mo wà láyé mi àtàwọn ẹbí mi nǹkan kan ṣẹlẹ̀ sí wa, ọpẹ́ ní fọ́lọ́run. Ẹ bá ń kọ orin ọpẹ́ kan sórí ẹ̀ bó ṣe ń lọ yẹn. Óyá. Ọpẹ́ yẹ ọ́ bàbá, ọpẹ́ yẹ ọ́ ọmọ Elédùmarè aṣọre kárí ayé. Bẹ́ẹ̀ni. Ó ṣọre fọ́ba ó sì tètè gbèrè. Àtèmi náà. Kò má gbàgbé mi ọmọ rẹ̀ rárá. Ọpẹ́ yẹ ọ́ bàbá. Mo fẹ́ kí Ọlọ́run fún mi owó tí mo máa fi bẹ̀rẹ̀ bísínẹ́sì mi. Tó bá ti wá fún yín lówó tẹ́ máa fi bẹ̀rẹ̀ bísínẹ́sì yẹn, irú orin ọpẹ́ ò lẹ́ máa kọ fọ́lọ́run yẹn. Ohun tó ń bà mí lẹ́rù bàbá ti ṣe o, ó ti ṣe o, bàbá ti ṣe o, ó ti ṣe o, bàbá ti ṣe o, ohun tó ń bà mí lẹ́rù bàbá ti ṣe o. Ẹni tó Ọlọ́run bá dá sí ló ń fọwọ́ pa kù ló ń ga jù. Ẹ bá ń dárúkọ yín fún àwọn tó wà nílé. Orúkọ mi ni Agbájélọlá Ṣínà. Agbájélọlá Ṣínà, ẹ já wo ọdún tó kọjá lọ yìí, ọdún tó lágbára ni. Kí ni àwọn ìṣẹ̀lẹ̀ má lè gbàgbé tẹ́ ẹ̀ lè gbàgbé tẹ́ ẹ̀ ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún lọ́dún yìí? Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, àìmọye ewu ni mo face tó dẹ̀ jẹ́ pé Ọlọ́run padà fi mí borí ẹ̀. Fún nǹkan tọ́lọ́run wá ṣe ẹ̀kàn bá ń wọ́n ní ọpẹ́ kan torí pé ẹ ti ráàánú gbà ẹ̀kàn bá ń kọ́ fọ́lọ́run yẹn. O ṣeun Jésù ọba alágbára, ìgbà tí mo dọ̀dọ̀ rẹ̀ ó bá mi ṣe, ọba tí kò yí padà ó ṣe ó bàbá. Kò máa yọ́nú sí ẹ, ìyọ́nú Ọlọ́run ọba, ìyọ́nú Ọlọ́run ọba, ìyọ́nú Ọlọ́run ọba tá ò máa rí ijó ẹ̀dọ̀. Ọ̀rọ̀ bí ijó kò dẹ̀ nítán nílé mi. Àyà ẹ ṣáà ti rí bó ṣe ń lọ. Bó ṣe jẹ́ gangan ní àníríjù báyìí lọ fún ti orí pópó tòní Thanksgiving January pẹ̀lú Àtàbàtúbú. Fún àǹfààní ẹ̀yin tí ẹ bá fẹ́ darapọ̀ mọ́ àpapọ̀ jùlọ lórí ẹ̀rọ ayélujára Facebook, Twitter, Instagram àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Rhythm tó ń lọ ní underground yẹn ẹ máa download ẹ tẹ́ bá ti download ẹ ẹ̀yin náà kàn kọrin ọpẹ́ kan sí ẹ dẹ̀ lè ṣàlàyé kí ni àwọn kan tí ẹ ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún. Ẹ tag at Orisun TV, kẹ tag èmi at Àtàbàtúbú àti àbí àtúwéjì UPO Àtàbàtúbú kẹwàá hashtag Thanksgiving January títí di ìgbà míì tá a tún máa ríra wa ayọ̀ kò ní tán lé wa.